Africa Content TV. Sanyeri kabo ekuri Damati ladu ekuri ya eja wo lo joko ma ni la ta'lamu bal alladhi akhrajaka min batni ummika enti mo expect ni kon bai la ilaha illallah wọ́n ti sọ̀kú Sisi Quadri bíi carnival. Akíyájì Sanyeri ẹkùnrin. Ìdá máa tún lẹ́dùn. Ẹkùn fẹ́ ọmọ ìyá yín. Látàlámọ̀ mọ̀nyí lẹ́bí akọ̀rọ̀jẹ́ kàmí bàtí ní òmìnira. Ṣèbí ẹ ti rẹ́ ni ó dé àbí ẹ wá ṣe Allahu Akbar fọba tó gbé Sanyeri ga. Ó ti gbàgbé Ọlọ́run gbà tó léèyàn. Ilaha illallah. Ṣé Allahu Akbar kó wọlé ó dògbò àgbáyé nísìn? Ó yá ń gbà wọ́n ti jòkó wọn fi wọ́n lọ́rùn lẹ̀ báwọn ooru àsìkò yìí kẹ́ lágbára. Ajẹ́bẹ̀lẹ̀ fàyẹ̀kùnà dẹ̀. Ẹ̀yin elétò ìmọ̀ bóyá àyè wá sí kẹ́rìmà méjì yọ ń bì. A gbọ́dọ̀ máa wí ìdálẹ̀. Ẹni bá máa sọ̀rọ̀ èpè ni wọ́n máa gbọ́ bí ìrèpè. Mo kí ẹ̀yin olókìkí ènìyàn tí Ọlọ́run ní kí iṣẹ́ yín kó sọ yín di ọ̀rẹ́ ojú ó tún sọ ohun yín di ọ̀rẹ́ etí kẹ́nìkan má dìde lọ kẹ́nìkan mọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run tó tóbi ju tí ń gbénú ayé lọ là ń sọ lọ́wọ́. Ṣé ẹ bá ṣe torí pé Sisi Quadri èmi ìdúrọ̀pù máìkì mò ń lọ lẹ́nu mo bí sí i. Ṣùgbọ́n mo rántí pé mi náà kú ìmẹ́ni tí ó sẹ́yìn mi. Ìdábà tún lẹ́dùn látàlámọ̀ mọ́ni lọ́dí akọ̀jà kàmí bẹ́ẹ̀tì ní omega. Wàyí dàmà tàmọ̀ tún látàlámọ̀ lẹ́bí adìkàlákà ìlàlẹ̀ kan burúkà. As-salatu ala an-nabiyyil karim. Ẹyọ mú àlẹ́ Muhammad. Ẹni tí ò ní kú lójijì kó náwó báyìí. Ẹ jẹ́ arọ́wọ́ wọn. Ẹni tí ò náwó òun ti sọ tí ó ń ṣẹlẹ̀ fún. Ẹni tí ò ní kú kú òjijì kó náwó báyìí. Sọ pé sallallahu alayhi wa sallam. Ṣèlérí fọ́nà kó dàkẹ́ nísìn kó tó káwọ́ yẹn lẹ̀. Náwó báyìí pé ìní kú kú òjijì. Ìní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ó yá a ní ọjọ́ méje nínú ọ̀sẹ̀ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Èwo lọ́jọ́ tiẹ̀? Ìjà máa tún lẹ́dùn látàlámọ̀ lẹ́bí akọ̀jà kàmí Wọ́n lè bẹ́ẹ̀tì sọ ní ìgbà yìí sí pé òní kú kú òjijì. Sódà kéèyàn ti mọ̀ pé wọ́n kú tẹ́lẹ̀. Iyì ikú ni kó jójijì. Tí kú ò bá máa jójijì, ikú kíkú ò ní níyì mọ́. Mo kí gbogbo ẹ̀yin eléré orí ìtàgé lápapọ̀. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Ẹ kú ìfẹ́ ọmọ ìyá yín. Ẹ kú ìdúró ti ọmọ ìyá yín. Ẹ kú òyìyà. Ẹ kú ara fẹ́ra kù. Mo wá kí ipá iná kú palẹ̀ mọ́. Nítorí pé àwa mẹ́fà là ń gbáyé. Èmi, ìwọ, àwa, ẹ̀yin, àwọn, òun. Ẹgbọ́kù jáde ní ó kàn yẹn gbọ́mọ jáde gbogbo wa. Kò aṣọ wa lọ, ìdùnnú wa lọ, iyì wa lọ. Ẹ sọ fún ọmọlúàbí bí pápá fi stéèjì sílẹ̀ nígbà táyé bá ń pàtẹ́wọ́ lọ́wọ́. Nítorí pé tó o bá fi lè bá ayé rẹ débi pé wọn àpàtẹ́wọ́ ọmọ tó bá fi stéèjì lẹ̀ ní kò ní kí ẹ. Kí ẹ̀dá kú níjọ́ tí yìí ń bẹ lára rẹ̀ tí ń sáná lọ́wọ́, tó ń taná lọ́wọ́, tó ń gòkè lọ́wọ́, tó ń dé èèyàn lọ́wọ́,
kò wúlẹ̀ sẹ́ni tí ó kú tẹ́lẹ̀ táyé ò ní rí kíní kan sọ wọ́n ní ó dẹ̀ fẹ́ gba físà Amẹ́ríkà ni o ìgbà tó kò lẹ́ ṣẹ̀ṣẹ̀ wá dóúnjẹ ló ṣẹ̀ṣẹ̀ wá kú yìí ìgbà tí kíní kan rẹ̀ ló ìyá mi abẹ ní agbẹ́rin ìjòkó yìí ẹ̀mí yóò fún màmá dáadáa ẹni máa padà sí aburú àti gbogbo àwọn èèyàn bíi yín ọlọ́run ò ní gbà wá aṣọ ara yín sọnù mọ́ ẹ̀yin náà ó sì pẹ́ nínú dáwọ́lá yín. kí ènìyàn kú lásìkò tí ń níyì tí ń lẹ́yẹ ó dá ibi kéèyàn ti ṣẹ̀sín kó ti dẹni àbùkù